A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ọjọ́bọ̀ ní orílẹ̀-èdè United States rán ọkọ̀ òfurufú pẹ̀lú ètò ìlera láti wá fi gbé ọ̀gá àgbà fún iléeṣẹ́ Binance Holdings Limited Tigran Bangyan kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn New York Times ṣe jábọ̀, Bangyan fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lẹ́yìn tí ìjọba àpapọ̀ jọ̀wọ́ ẹ̀sùn owó màgòmágó tí wọ́n fi kàn án. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ìjọba àpapọ̀ yọ̀ǹda ẹ̀sùn tí wọ́n pè takò ó nítorí àìlera àti ìdásí láti òkè wá. Láti inú oṣù kejì ni wọ́n ti fi Bangyan sínú àhámọ́ lẹ́yìn tí ìjọba gbógun ti àwọn tí wọ́n ní wọ́n ń ṣe màgòmágó pẹ̀lú owó náírà, pẹ̀lú ìkejì rẹ̀ tí í ṣe alámòjútó ẹkùn ilé-iṣẹ́ Nadeem Anjarwalla. Nínú oṣù kẹta ni Anjarwalla ríbi sá mọ́ wọn lọ́wọ́ láti àkàtà ọ́fíìsì National Security Adviser (NSA) bí ó ti fi Bangyan nìkan sílẹ̀ láti dá nìkan kojú ẹ̀sùn. Akọ̀wé ìjọba US Antony Blinken ṣàlàyé pẹ̀lú àtẹ̀jáde wípé yíyọ̀ǹda Bangyan ṣe àpẹẹrẹ àjọṣepọ̀ tí ó wà láàárín orílẹ̀-èdè méjèèjì bí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe yọ̀ǹda ọmọ orílẹ̀-èdè US nítorí àìlera rẹ̀ láti lè padà sí US fún ìtọ́jú tó péye tí ó nílò. Bákan náà ni National Security Adviser fún US Jake Sullivan náà fi ìdùnnú rẹ̀ hàn. Ó ní inú àwọn dùn láti rí ìyọ̀ǹda Bangyan gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti fi ọwọ́ ṣìkún òfin mú ògbólógbòó ajínigbé àti adigunjalè 6 tí wọ́n ti ń dà wọ́n láàmú ní ìjọba ìbílẹ̀ Maigumeri àti Konduga ní ìpínlẹ̀ Borno. Nínú àtẹ̀jáde òní ni agbẹnusọ ọlọ́pàá ASP Naundaso ti sọ wípé bákan náà ni ikọ̀ ọlọ́pàá rí $2,637,000 gbà lọ́wọ́ àwọn afurasí tí wọ́n ti ń da àwọn ará abúlé láàmú pẹ̀lú bí wọ́n ṣe ń pe ara wọn ní agbowó-orí tax collector. Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn tí ọwọ́ bà ni wọ́n ti jẹ́wọ́ ẹ̀sùn. Láìpẹ́ wọ́n á fi ojú ba ilé-ẹjọ́. Lára àwọn ohun tí wọ́n tún rí gbà lọ́wọ́ wọn láti rí ìbọn pump action, live cartridge àti owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní 40 ènìyàn tí wọ́n há sínú ilé àwókù kan tí yóò dà wó lónìí ọjọ́ Àbámẹ́ta ní agbègbè Sábólúgbé ìlú Àbújá títí di àsìkò ìkóròyìn yìí jọ. Àwọn olùbánikẹ́dùn àti òṣìṣẹ́ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wà níbi ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń gbìyànjú àti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n há sábẹ́ ilé. Eléyìí ni a gbọ́ wípé wọ́n ń kọ́ lọ́wọ́ kí ó tó dà wó lówùúrọ̀ òní. Àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú wọn ní wọ́n ń ké gbàjarè fún ìrànlọ́wọ́ láti fi ọwọ́ kún àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè fún orílẹ̀-èdè Ghana, Honorable Charlie Ayoko Botchwey fún ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé gbogbogbò Secretary General fún àjọ Commonwealth. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà buwọ́lù ni wọ́n ti ní àwọn ní ìgbàgbọ́ wípé ìrírí rẹ̀ lẹ́nu iṣẹ́ mínísítà ilẹ̀ òkèèrè ló mú pegedé fún ipò tuntun. Bí ààrẹ ṣe dúpẹ́ lọ́wọ́ akọ̀wé Commonwealth tó ń palẹ̀ rò mọ́, Baroness Patricia Scotland fún ọdún tí ó fi darí. Botchwey, ẹni ọdún 61, ni wọ́n ń retí kí iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ nínú oṣù kẹrin ọdún 2025 gẹ́gẹ́ bí akọ̀wé keje fún àjọ Commonwealth. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn ThisDay tó jáde lónìí. Ìgbìmọ̀ olùbáwí Disciplinary Committee fún àjọ CAF ti ṣe ìdálọ́lá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nigeria Super Eagles Koko 3 àti góòlù 3 3 points and 3 goals níbi ìdíje tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹwàá ní Benina láàrin Nigeria àti Libya níbi ìdíje African Cup of Nations qualifier. Níbi ìdájọ́ tí ó wáyé lónìí ni alága ìgbìmọ̀ olùbáwí fún CAF, Ousmane Kenny, ti dájọ́ wípé àjọ Libya tàpá sí òfin African Cup of Nations àti ti CAF bí wọ́n ti pàṣẹ kí Libya Football Federation san $50 US
fún owó ìtanràn láàárín 60 ọjọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n gba ìwé àkíyèsí notification. Àbájáde ìgbìmọ̀ olùṣèwádìí túmọ̀ sí wípé Nàìjíríà ti súnmọ́ àti pegedé fún 2023 African Cup of Nations. Pẹ̀lú ìdíje méjì, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.